ni máa béèrè èrè ayọ̀ tí mo fẹ́ láyé lówùúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́ mi o èrè ayọ̀ kó máa wá mi rí láyé. Ẹ máa wò kẹ́ máa fi ṣègbádùn Bisi Ológe show. Ètò ni ó dáa bàjẹ́ ó dáa gidigidi gan. Ẹ máa wò ẹ gbádùn ẹ̀ ó dá mi lójú guarantee ni. Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́ o. Àwa ò bá wọn fẹ́ Nàìjíríà mọ́. Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́, Yorùbá nation la fẹ́ o. Àwa ò bá wọn fẹ́ Nàìjíríà mọ́. Yorùbá nation la fẹ́ o. Yes, Yorùbá nation òun la fẹ́. Ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo bí wẹ́dà bá ṣe rí lọ́dọ̀ yín òun ni mò ń kí yín o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi o. Ọlákẹ́ni, I'm watching you. God bless you, God bless you. I really appreciate you. Ẹ̀yin èèyàn mi, kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rárá, mo fẹ́ kẹ́ wo bí tí mo fi hàn yín yìí. Nítorí tá a bá ń fi nǹkan hàn yín, ẹ máa ròyìn pé à ń sọ ọ́ dùn, àmọ́ nǹkan tá à ń sọ. A ní ká kúrò ní location 419, kò pé wa, kò yé wa. Ìyà ti mọ́ wa lára, ìyà ti mọ́ wa lára bàjẹ́. A jókòó sínú ìyà, à ń tà nínú ìyà, à ń jẹ nínú ìyà, à ń sùn nínú ìyà, à ń jí nínú ìyà. Wọ́n wá ń pa wá, wọ́n ń gbé wa lọ́mọ lọ, wọ́n ń gbé wa lẹ́bí lọ. Still náà àti ìgbọ́n àti ìmọ̀ pé inú ìyà la wà. Ẹ̀yin èèyàn mi, ṣé mọ̀ yìí pé kéèyàn ṣe ẹrú ó yàtọ̀ sí kí èèyàn tálíkà. Ẹrú kéèyàn jẹ́rú ó yàtọ̀ sí kí èèyàn tálíkà. Gbogbo wa kọ́ la máa jẹ́ olówó, gbogbo wa kọ́ la máa jẹ́ olówó, gbogbo wa dẹ̀ kọ́ la máa jẹ́ tálíkà. Ó ní bí Ọlọ́run bá ṣe fún wa ní agbára mọ́, ó ti mọ̀ kó tó dá wa. Òun ló ṣe dá olówó, ló ṣe dá tálíkà. Ó wá dá olówó nítorí tálíkà ni, so that tálíkà kò ní wà nínú òṣì láíláí. Olówó náà owó ẹ̀ ò ní wọ́n dì mọ́ bó bá tún fún tálíkà, balance máa wà. But n tá à ń sọ ní location 419 tá à ń pè ní Nàìjíríà, ó ní pé àwọn olówó wọ́n ti ń oppress tálíkà jù. Àwọn olówó wọn ò jẹ́ kí tálíkà kó mí. Tí n bá ń sọ nípa àwọn olówó, mo fẹ́ kó yé yín. Àwọn kan lówó lọ́nà ẹ̀tọ́, wọ́n ṣiṣẹ́ fún ni. Wọ́n lówó lẹ́nu ọ̀nà ẹ̀tọ́, wọ́n ṣiṣẹ́ fún ni. Àwọn kan dẹ̀ wà, wọ́n ní owó lọ́nà tí ò tọ́, wọ́n ò ṣiṣẹ́ fún. Owó ìlú ni wọ́n ń kó, wọ́n fi ń ṣọlá. Owó ìlú náà ń kó, wọ́n fi ń rẹ́ tálíkà jẹ. Gbogbo owó tó yẹ kí ìlú, èèyàn tó wà ní ìlú kó máa gbádùn, òun ni wọ́n ti kó, wọ́n ti sọ títí wọn nìkan, wọ́n ti kó pamọ́. Gbogbo ẹ ti lọ ń jẹrà ń bẹ̀. Níta ń sọ fún yín nìyẹn, yí pé ìpapọ̀ wa pẹ̀lú Nàìjíríà tá à ń wí kò fún wa ní àǹfààní láti mí àmì rárá. So táwa tá bá ń pe wọ́n Nàìjíríà, àmì táwa tá bá ń pe Yorùbá nation la fẹ́. Àmọ́ nǹkan tá à ń wí, ibi tí mo wà yìí, ẹ lè mọ lówó, ẹ lè mọ tálíkà. Oríṣiríṣi ṣọ́ọ̀bù ló wà níbí. Mo lè wọ bẹ̀ pẹ̀lú bí mo ṣe múra yìí gangan, mo lè wọ bẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ káàárọ̀, ẹ máa bá mi share, ẹ máa bá mi share, ẹ máa bá mi share. Ẹ máa bá mi share, ẹ máa bá mi love, ẹ máa bá mi share, ẹ máa bá mi love. Mo kàn fẹ́ fi hàn wá ìyà tá à ń jẹ ní Nàìjíríà.
ta fi ń ṣọlá tá à ń fìyà tá fi ń ṣomi ọbẹ̀ mu tá a rò pé bọ́lọ̀ ń ṣe dá wa nìyẹn Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ rárá kò dá wa fún yà àwọn èèyàn ò ní afara wa sí inú ìyà a dẹ̀ tó wá ní òkè ẹ jẹ́ ká tiẹ̀ wá pò nú ìyà ojú wa ti là a ti mọ̀ pé inú ìyà là wà ẹ jẹ́ ká pò nínú ìyà yìí àwọn kan tó ní kò rí bẹ́ẹ̀ níbi kankan tá a máa lọ kò rí bẹ́ẹ̀ kí ìyà yẹn máa jẹ wá sí ni kí àwọn tó ń rẹ́ wa jẹ kán tún máa yàgbẹ́ sí wa lẹ́nu ó ní ibi tí mo fi hàn yín yìí ẹ wò inú London gidigidi ní ẹjọ́ ẹ má bá mi share ẹ má bá mi love ẹ má bá mi share ẹ má bá mi love ẹ love ẹ share ẹ wò àárọ̀ yìí mo wà ń bí I just feel like coming here and relax nobody is pushing me out nobody wants to know who I am nobody is concerned about me oníkálukú wa gbátẹ́gùn bí àwọn tó ń lọ síbi iṣẹ́ wọn ń lọ bí iṣẹ́ ẹ wo ilẹ̀ bó ṣe rí ẹ wò ó kò sí gbàgbàgbàgbà o lè connect ibi tó ń lọ from tẹ wo ibi yìí lásán wo ibi tó já sí wo báwọn kan ṣe ń lọ báyìí làwọn kan ń lọ báyìí làwọn kan ń lọ báyìí àǹfààní tó wà ní tí ìjọba ìlú tó bá fi owó ṣe nǹkan tó yẹ kán fi ṣe fún ará ìlú àǹfààní tó wà ń bẹ ní ẹ wo tí mo fi hàn yín yìí á yà yín lẹ́nu bíríìjì kékeré lélẹ́yìí bíríìjì kékeré ni ẹ wo bíríìjì kékeré dẹ̀ ni ṣé ẹ náà rí ẹ wo omi ló wà nísàlẹ̀ yìí ṣe rí omi ẹ wo environment ẹ wo environment inú ìlú gidigidi náà London gidigidi gan mo fi hàn yín yìí o inú London gidigidi gan densely populated area òun ni mo fi hàn yín ẹ wo bíríìjì kékeré ni mo wà lórí ẹni tí mo fi hàn yín ẹ wo bíríìjì kékeré ṣe rí bó ṣe just to a little bit cross ẹ bó ṣe wà strong tó dẹ̀ neat but kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa gbogbo owó tó yẹ kí wọ́n lò fún ará ìlú family kan ti kó gbogbo ẹ̀ wọ́n fi èrúnú fún yín wọ́n tún wá ní kẹ́ jáde kẹ́ tún máa dìbò fáwọn ìyà yẹn ti pọ̀ jù ó ní àwa Yorùbá nation kígbe ẹ jẹ́ ká kúrò nínú ìyà Yorùbá nation kì í ṣe pátì à ń jà fún òmìnira ni a lẹ́tọ̀ọ́ láti jà fún òmìnira wa òmìnira láti kúrò ní oko ẹrú la wà ká mọ́rọ̀ pọ̀ kúrò gbogbo akọni náà la máa reach but at the same time a gbọ́dọ̀ fi ẹnìkan ṣe ẹrú náà a gbọ́dọ̀ fi tá a bá ní ẹrú mi pé kò sí freedom rárá mo lè wà pọ̀ kí ni freedom mo lè wà pọ̀ ó ní sìn mi ń ṣe millionaire bí mi tẹ bóyá mi tẹ sí mi tẹ ní mi mọ kíláàsì tí máa kára mi sí níbí yìí mi mọ kíláàsì bóyá I will say zero class mo kàn wá mo jẹ mọ̀ pé mo wà láyé mo lè jẹ mo lè mú mi ò tọrọ jẹ ó tán ní tí mo mọ̀ nìyẹn but nígbà tá a bá ní ìlú tí àwọn kan tí wọ́n mú àwọn kan gẹ́gẹ́ bí ẹrú yàtọ̀ sí pé wọ́n tiẹ̀ pọ̀ wọ́n wá di ẹrú gidigidi gan ó wá di pé ká máa tara wa ká máa rárá wa ká máa kóra wa sí ẹ̀yìn odi ká máa tara wa tó jẹ́ pé ní ìlú míì wọ́n á kó àwọn èèyàn wa lọ síbẹ̀ kí ni wọ́n lọ fi wọ́n ṣe bẹ̀ wọ́n lọ tà wọ́n láti gbogbo lórí wọn in tó ń ṣẹlẹ̀ àti di ẹrú pátápátá ní ilẹ̀ wa àdi ẹrú ẹ̀yin èèyàn mi ẹ ṣé àdúpẹ́ now kí n lọ síbi ọ̀rọ̀ mi ìdí tí mo kàn fà fi bí hàn yìí ni torí mo wá gba atẹ́gùn fẹ́rẹ́fẹ́ so ni mo kàn feel like kí n kàn tiẹ̀ fi bí ó yẹ kí èèyàn ṣe bí èèyàn bó ṣe yẹ kí èèyàn ṣe kó live olówó tó bá live a peaceful life kódà tó bá ní kọ́bọ̀ lọ́wọ́ you will be so peaceful to yourself. In tí mo bá wá láàárọ̀ yìí ò ní ẹ jẹ́ n tètè fi hàn yín dáadáa ẹ jẹ́ n tètè sọ fún yín ṣé rí ẹ̀yin àwa tápẹ́ra wa ní Yorùbá nation mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín
Thank you, sir. Sunday Adebanjo, I really appreciate you for joining me. Thank you. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Èyí ta tú ìfun ara wa àti ẹ̀dọ̀ ara wa, èyí ta tú sílẹ̀ ó ti tó. Ẹ dẹ̀ fẹ́ kọ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe, a máa gba Yorùbá nation. Mo yìí ń sọ fún, mo tún máa ń sọ fún yín, àkọọ́lẹ̀ Ọlọ́run ni. A máa gba Yorùbá nation. Kò sí any party lè ṣe, a máa gba Yorùbá nation. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. So kó ní kálukú àti media o, àti what's it called, blogger o, tẹ́ wà nínú Yorùbá nation. Iṣẹ́ ọwọ́ yín á dá yín lẹ́jọ́. Iṣẹ́ ọwọ́ yín á dá yín lẹ́jọ́. Ẹ ṣé púpọ̀. Iṣẹ́ ọwọ́ yín ẹ ṣáà máa bá mi share. Tí ì share, ẹ máa bá mi share. Iṣẹ́ ọwọ́ yín á dá yín lẹ́jọ́. Ìdí tí mo sọ pé iṣẹ́ ọwọ́ yín á dá yín lẹ́jọ́ ni. Báwa kan ṣe ń fà sókè, òun lẹ́yìn kan ń fà lọ́lẹ̀. Ẹ jẹ́ wá kìlọ̀ fún yín dáadáa. Mo gbọ́ recently, wọ́n ní bàbá wa Adéníran, wọ́n ti fi ìlànà sílẹ̀. Ẹ jẹ́ n sọ fún yín, ìlànà is just a group in Yoruba nation. Ẹ gbà bẹ́ẹ̀, ìlànà is just like other groups in Yoruba nation. Ìlànà kọ́ ló máa ń mú wa wọ ilẹ̀ ìlérí tá à ń wí. Àwọn náà ń kún wa lọ́wọ́ ni. So ẹ má fi ọkàn sí pé wọ́n ti jà ní ìlànà. Bàbá Adéníran assistant bàbá Akíntóyè, ó ti kúrò. Ẹ̀yin èèyàn mi, news tẹ́ máa ń gbé gangan ẹ̀ẹ̀kan tí ẹ mọ̀, ẹ kàn gbé láti tajà ni. Kò dẹ̀ dáradára apẹ̀rẹ̀ wa ní Yorùbá nation. Adẹ̀ ń jí news tó máa ń jáde lẹ́nu wa, ó wà dàbólẹ́kù. Ó dẹ́tì sí sínú Yorùbá nation yìí. Bàbá Adéníran kúrò, mọ̀dí tó fi kúrò. Ìyẹn wàhálà ìlànà ni, kò ń ṣe wàhálà Yorùbá nation yín èèyàn mi. Yorùbá nation, group tó wà ní Yorùbá nation is even like thousands now. Káàkiri orílẹ̀-èdè ayé ni. Gbogbo wa náà dẹ̀ kọ́ la wà nínú ìlànà. So tí bàbá wa Adéníran tó bá kúrò nínú ìlànà, ó lóun kúrò nínú ìlànà níbo tó wọn ò kúrò nínú Yorùbá nation lòun sì ń ṣe. So kí ló wá dé sẹ́yìn kan jẹ́ mídíà wa, tẹ́pẹ́ra yín mídíà wa, tẹ́ wá ń bó síbẹ̀, tẹ́ wá ń fẹ́ fi omi tútù dá sí àwọn èèyàn lọ́kàn yìí pé Ọlọ́run ló mọ tó ṣẹlẹ̀ ń ta sọ nìyí o, ìgbà tá ti fẹ́ gba Yorùbá nation ní gbogbo eléyìí ń ṣẹlẹ̀, ìjà lè gbà mọ́ lẹ́nu ẹni tó pe rẹ̀ ní Yorùbá nation no going back. Nígbà tá a bá dẹ̀ mọ̀ wí Yorùbá nation no going back, Yorùbá nation no going back, wọ́n máa tún sọ yẹn lẹ́nu. Wọ́n máa sọ yí pé àmọ́ bí tí wọ́n lọ ń sìn o, àmọ́ bí tó ń ṣe gbá o, àwọn tí wọ́n jẹ́ leader wa wọ́n ń jà. Bàbá Adéníran ò bá ẹnì kankan jà. Bàbá Adéníran ò bá bàbá Akíntóyè jà. Wọ́n wà pa, wọ́n dẹ̀ sì wà nínú ìrìn àjò yìí ni. Ìlànà ọmọ Oòduà gúrùpù ni, bá a ṣe ní all other groups ní Yorùbá land. Ẹ gbà bẹ́ẹ̀, gúrùpù ni. Ẹjọ́ èèyàn mi, ẹjọ́ náà ni mo fi bẹ̀yìn. Kí ni my dear Sunday Adébánjọ ní pé Yorùbá nation náà ní Ọ̀dàlẹ̀ Tajudeen ní London, original is Yorùbá nation no going back. Yes, Ọ̀dàlẹ̀ ní ẹni tó bá dẹ̀ dalẹ̀ abalẹ̀ rọ, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ káwa move. Ó ń dùn wọ́n ni, wọn ò mọ̀ pa lè bá débi tá a bá dé yìí. Ó ń dùn wọ́n, ó ní wọ́n lára gidigidi gan ni. Irọ́ náà dẹ̀ ń pa. Ọlọ́run ló wà nídìí Yorùbá nation yìí. Irọ́ ni gbogbo wọn ń pa. Ẹjọ́ tó bá ti ń jọ èmi, ẹ máa share. Torí mo kàn ní kí n sáré ṣe. Mo wà ní. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.